even ọ̀gá mi kan rí mi lónìí Keji níbo ló lọ láti enjoy à ń wá ẹ wọ́n ló ti lọ relocate sí Dubai mo lé mi relocate sí Dubai èmi kí mò ń bá ká kí mò ń wá kiri mo wà ń lé ó ní ohun tó sọ nìyẹn là ṣe pè ẹ́ mo wí pé àwọn èèyàn wa kí ló tún dé kí ló báyìí dé mo locate lọ Dubai kí mò ń wá kiri nílùú Araba ẹ̀jẹ̀ lọ London ìlú Amẹ́ríkà àbí Canada ìlú Araba kí ni mò ń wá kiri ń bẹ̀ mo wí pé àwọn èèyàn wa àwọn náà tún máa ń farú nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá ti léèyàn tí wọ́n tó bá fẹ́ fi síṣẹ́. kò sí nílé àwọn àwọn kò máa sílé mo ti kò sí nílé wáyé tá à ń ṣe bẹ́ẹ̀. èmi wá ẹni tó sọ bẹ́ẹ̀ fẹ́ mi yàtọ̀ sọ́gà mi mo wá sọ pé mo ní ẹ̀fẹ́ lò mí ni o tẹ bá fẹ́ lò mí you have my number ẹ ṣe pé mi tí ò bá dẹ̀ wá dún ẹ̀ mọ̀ pé n tó sọ òótọ́ ni. whatsapp ó tiẹ̀ lọ. sùúrù tó ṣe òkúta jiná ọmọbìnrin tó bá fẹ́ ṣe tíátà ó gbọ́dọ̀ ní dáadáa. tí kò bá ní. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sí orí ètò Oyinmomo lètò ètò náà ní Oyinmomo láti àgbàlá AK Media Concept níbi tí a ti ń ṣètì ọba àlọ́ àbí ní kí ó máa jiná kó máa dùn jẹ fún kálukú gbogbo. a ti wá lọ síbi ìnájà wa níbo ni ìnájà láàrin àwọn òṣèré tíátà ni o àwọn amú ìlú dùn àwọn ìgbà ojúmọ́ láàrin àwùjọ tí wọ́n ṣe kíní ọ̀hún tí ọba àlọ́ àbí ní kí ọmọ ọkọ alẹ́kọ̀ọ́ tí a sì ń gbọ́ sí wọn lẹ́nu ṣẹ́yìn náà ń gbọ́ sí wọn lẹ́nu ṣẹ́ ń gbà sí wọn lẹ́nu ẹ wá jẹ́ kí a kí màmá káàbọ̀ màmá wa Keji Yusuf ẹ mọ̀ káàbọ̀. ẹ kú iṣẹ́ olóòtú. mọ̀mọ́ olónìí gan ni mo fẹ́ mọ ìbẹ̀rẹ̀ Keji ń ọmọ Keji ọlá Keji oyè Keji ìdùnnú Keji Jésù Keji ni bó ló ṣe jẹ́ gan. ẹ ṣe olóòtú. mo rẹ́ni Keji ní tèmi nítorí wípé ìyá tó bí mi àwa méjì péré náà bí ẹni tí mo tẹ̀lé tán bí mi lé ó wà ní ọmọ 20 ọdún àti ẹyọ kan ọdún 21 bẹ́ẹ̀ ni kan tó bí mi lé so ìgbà tán wá bí mi òun ti wà gẹ́gẹ́ bí ìyá fún mi so òun náà ló wá sọ mí ní mo rẹ́ni Keji mi Olúwabùnmi Amọ̀kádé. ẹ̀yin àti Ìjẹ̀bú ẹbí ni ni. àìṣe bí wọn ò mọ̀ ẹ̀pọ́ lè bí mi gbà yẹn torí ìyá mi kan ti wà ní bíi 50+ nígbà tó bí mi so àti ẹ̀mọ́ ẹ̀pọ́ máa dé òun ni Amọ̀kádé yẹn. àjẹpẹ́ yìí náà lè ń jẹ́ Amọ̀kádé. bẹ́ẹ̀ni. ọmọ tí ọmọ Ìjẹ̀bú náà ń jẹ́ Amọ̀kádé. abẹ́yìn lẹ bí ni. èmi kọ́ ni mo bí o. ọmọ yín dáadáa ni. ọmọ dáadáa ni. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. àdúpẹ́ ẹ̀yẹ́ mọ̀ pé ó láti yàn béèrè nǹkan. bẹ́ẹ̀ni. mo béèrè inú mi sì dùn tó lẹ́ gbé mi débi àwọn aráalé náà wọ́n ṣe kí ni. bàbá tá bá ń wo iṣẹ́ tíátà ó níbi tí ẹ̀yin ó ti pàdé ẹ̀ kí ni iṣẹ́ yín níbẹ̀rẹ̀ ọjọ́ láàárọ̀ ọjọ́ kí sì ni ó gbé yín dèdè à ń ṣe sinimá à ń ya fíìmù. ẹ ṣe olóòtú. mo lọ síléèwé gẹ́gẹ́ bí èèyàn ṣe ń lọ síléèwé mo dẹ̀ ìgbà tí mo ṣe léèwé tán mo bẹ̀rẹ̀ sí ní ṣe kátàkárà mo ń lọ sí òkè òkun mo máa ń dé láti early 80s ni mo ti máa ń travel. ẹ̀yin ò sì jókòó sọ́hùn. ní àhótì so ńgbà tí mo wá dé tí mo tó fara sílé mo wá ṣàn rí ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kan ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi yẹn wọ́n jẹ́ Uncle Láyé Àṣàdélé. Láyé Àṣàdélé oníṣẹ́ ọ̀gá tíátà náwọn náà bẹ́ẹ̀ ní olóyìnbó. so ìgbà tí mo wá lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi yẹn ó wá happen pé Uncle Láyé Àṣàdélé ń gbé nísàlẹ̀ ẹ̀gbọ́n mi ń gbé lókè. so bí akànṣe ń sọ̀rọ̀ àwà ní bákóní mo kàn rí wọn tán yọjú síta bá ní bábìrì lọ ẹ̀gbọ́n mi yẹn pé Uncle Láyé kọ́ nìyẹn náà bá ní mo ní mo dé láìkí wọn o náà ni ọ̀rẹ́ mi ní ó yá jẹ́ àsọ̀kalẹ̀ ká lọ bá wọn.
bá ṣe lọ sí ọ̀dọ̀ wọn nìyẹn mo bá kí wọn bá introduce mi sí uncle Aṣadé bá ní uncle mo like láti ṣe iṣẹ́ theatre náà bá ní kò sí problem pé tí n bá fẹ́ ṣe pé àwọn kí n máa bọ̀ lọ́dọ̀ àwọn bá ní okay. táwọn ní group ni àbí bó. wọ́n ní group nítorí pé ìgbà yẹn wọ́n ń gbé ní satellite town ni wọ́n ń gbé so satellite town yẹn ni mo ti wá lọ bá wọn a máa ń pọ̀ ńbẹ̀ wọ́n máa ń ṣe program kan fún LTV8 NTA2 channel 5 lẹ́gbẹ̀ẹ́ bábíṣì. bẹ́ẹ̀ni so wọ́n máa ń ṣe àwọn program about the child. tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ kéékèèké pé kán máa abuse wọn kán máa ṣe kán máa mọ̀ so script yẹn ni mo bá lọ́dọ̀ wọn ní time tẹ́mi lọ mo bá Rachel Oníga náà níbẹ̀ kọ́lọ́n kó fi ọ̀run kẹ́ wọn. so wọ́n bá fún mi ní script pẹ̀lú Rachel ní ọdún náà so bí mo ṣe. mọ́mì ọdún yẹn ọdún mélòó yíyàwó. tí mo sọ yìí ó ti lé ní 30 years. bí 80s ṣé kò ń ṣe 80s àbí early 90s. 80 mọ́ early 90s. wow. so bọ́n ṣe fún mi ní ìwé nìyẹn náà bá ní kí n kà á mo bá kà bí pé ó dẹ̀ jẹ́ nǹkan tí ó wà lọ́kàn mi tó ń wù mí so bá ṣe ti gbé fún mi ẹ̀dá pé àwọn olóyìnbó dé kò dàbí tiwa tó máa ní tí director máa sọ fún wa pé ìwọ ìyá Bísí kí wọ́n sọ báyìí ìyá Dayọ̀ kí wọ́n sọ báyìí wọ́n máa fún ẹ ní script ní àhọ́sórí ni wọ́n máa ṣe bí wèrè káàkiri àgbérùgbésọ̀ eléyà máa ṣe wèrè tiẹ̀ bí eléyà máa ṣe wèrè tiẹ̀ bí tí director bá ní action artist on set action wà á ti ju script sílẹ̀ ó sì wà ní ọpọlọ bí ẹ dáadáa kò bẹ̀rẹ̀ sí ní pọ̀ ni bọ́n ṣe ti fún mi mo ti àti ń lọ káàkiri mo ṣàṣe mo ń kàkọ́ sórí màá ṣe màá mọ̀ màá múwèé kúrò màá kọ́ ẹ̀ ń kúrò ẹ̀ ń ga kí ní ìgbọ̀nà wọnú ara mi sẹ́. ṣe rí bọ́n ṣe pè mí báyìí tán ní artist on set tán ní kí gbogbo wa bọ́ síbẹ̀ báyìí bí mo ṣe bẹ̀rẹ̀ sí dálẹ̀ ni nǹkan láì bá wù mí báyìí pé léni yìí náà. ta mọ́ ọmọ ilé bí. kí ló dé mo ní ọkọ wù mí ni ẹ máa mú sọ pé ó wù mí náà ni very good so bí mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú Nkúnlé Àṣàdé nìyẹn àwa ń ṣe program yẹn fún NTA2 nígbà yẹn so the child so wọ́n air lórí television so ó pẹ́ tí mo ti ń bá wọn ṣe yẹn ta ti ń ṣe mo máa gbẹ́ pé àwọn Yorùbá kakọ̀sì náà wà báwo pé àwọn ti abínibí àwọn náà tún ṣe tí wọn náà lẹ́gbẹ̀ẹ́ kan. jẹ́ níbo náà wà náà bá ṣàṣọ oríṣiríṣi fún mi mo á wò pé òkè kí n lọ sọ́dún fa. lẹ́yìn náà lọ bẹ́ẹ̀ni ọlọ àwọn ògògó ọmọ kúlódò àwọn abèlànre ní kákọ́dírì. bẹ́ẹ̀ni bí mo ṣe lọ síbẹ̀ nìyẹn ṣẹlẹ̀ wẹ́ pé Yorùbá ó yàtọ̀ sí ọ̀rọ̀ olóyìnbó dé tó bá dọ́dọ̀ Yorùbá wọn á lóò fẹ́ kọ́ṣẹ́ ni o ọ kọ́ṣẹ́ ọ gba certificate ọ lọ́gà nígbà tó ń sọ bẹ́ẹ̀ fún mi ọ̀rẹ́ mi kan tó wà pẹ̀lú àgbàlagbà ara ọ̀rẹ́ mi kan tó wà ní olóyìnbó náà tó gbà tó rí mi pé mo lọ kí Akéjì kí ló lọ ṣe lọ́dún fa wọ́n máa ní kó tó wá kọ́ṣẹ́ kó gbójú iṣẹ́ wo ló tó fẹ́ kọ́ mo ní Yorùbá wù mí ni bó ṣe jẹ́ kí n ṣe máa gbogbo ẹni máa papọ̀ mo ṣe faralélẹ̀ nìyẹn ibẹ̀ náà bẹ́ẹ̀ ni mo gbà pé mo ń kọ́ṣẹ́ ló wọ́n mọ̀ pé mo wà lọ́dọ̀ olóyìnbó tẹ́lẹ̀ pé mo gbà pé mo ń kọ́ṣẹ́ mo faralélẹ̀ torí tó bá wúyàn lọ́kàn èèyàn máa anything tó bá gbà nìyàn máa fún n bá fara sílẹ̀ náà bá kọ́ṣẹ́ bá fún mi certificate n bá ṣe freedom. níbẹ̀ náà. of course n bá pegedé. ẹ ló mà ká tó tẹ̀síwájú torí ìgbà àwọn tó ń wà káàkiri àgbáńlá yìí mo ti ní pé lénìí àgbàdo ara wa dáadáa nígbà tí ẹ fi ń sọ gbé eléyìí àbí tẹ fi ń ṣe gbé eléyìí mà ṣé ẹ ti wà nílé ọkọ ńgbà náà ni àbí ẹ sì ń gbọ́ pé màá wọlé ọkọ lọ́la màá wọlé ọkọ lọ́tùnla. mo ti wà nílé ọkọ o. bàbá sì gbà. bàbá gbà nítorí pé ọkọ tí mo ní ológun ni o. sójà. he's a military man. wọ́n sì fara mọ́. ṣé mo pé téèyàn ò bá nífẹ̀ẹ́ yàn nífẹ̀ẹ́ nǹkan ẹ̀ bẹ́ẹ̀ni ló máa sẹ pé kinní kan ló máa give excuses nígbà tí mo sẹ pé kinní ìhun mi tí mo kọ́kọ́ bólóyìnbó wọ̀ tí wọ́n dẹ̀ ń rí mi nínú tẹlifíṣọ̀n wọ́n ní mo máa ṣe kinní ìdàdà ń tòótọ́ ó mú ẹ̀ ń tòótọ́ o so gbà tí ń dẹ̀ máa yẹ̀ sí ti oníyòbá wọn ò mind so mo kàn dẹ̀ wá ń ṣe méjèèjì pọ̀ so even gbogbo ẹni rúmọ̀ tán àwọn èèyàn ń kárì tán ń ṣe sọmọ ń gbé rúmọ̀ ni. wọ́n máa ń sọ oríṣiríṣi. àwọn àròbó ṣe bẹ̀rẹ̀ nísìnyí ni àtìgbà náà ti wà. ó ti wà tipẹ́ o
ó jọ kí ìyàwó ẹ lọ ṣe tíátà lágbájá ń fẹ́ tàmẹ̀dó ń fẹ́ ó ti wà tipẹ́. bàbá ò sì bínú. bàbá ó sọ fún mi ó ní rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe. Don't tarnish my image because ó mọ̀ pé I'm a public person. ajẹ́ pé sókè àtọ́ mọ̀ dáadáa ni wọ́n. So gbàtàn ti sọ bẹ́ẹ̀ fún mi èmi náà mo kọ́ ọmọ mi báṣọ pé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀. mo ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ so ó dẹ̀ jẹ́ kí n máa bá lọ bẹ́ẹ̀. tó èèyàn àti ọ̀ka kiri àgbáńlá sọ pé èyí máa dùn ayé bá wa wò ó ayé bá wa fẹ́ màmá tí a gbé wá lára wọn tí ẹ ti ń wò ti pẹ́ láti ọdún nàmí nalẹ̀ màmá mi á ní nàmí nalẹ̀ ọdún tó ti pẹ́ ní oúnjẹ bẹ́ẹ̀ ìyá wa Mọ́rẹ́ni Kéjì àbẹ́ ẹ̀kọ́ ni Yusufu èmi ó tún fi Amọ̀kadé kún Amọ̀kadé Ìjẹ̀bú lè wà. bẹ́ẹ̀ni mọ̀mọ́ Ìjẹ̀bú tí bó lẹ́yìn. ó dé ní kéré Àjàgbálúra ni Ìjẹ̀bú Òde. ẹ kú akọ ara fẹ́ra kú kábíyèsí tó lọ kọlọmba àforíjì wọn a sì tún kú àmọ́júbà ọba tuntun bọ̀ náà pẹ̀lú ògùn ìgbà ó sì bá ara mu lágbára Ọlọ́run. màmá bẹ́ẹ̀ ṣe wá ń tẹ̀síwájú ń gbà yẹn tẹ̀ ń lọ ọjà tẹ mú ní Ìbàdàn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ à ń lọ lú èbó à ń kẹrù wọlé à ń tà níbo lẹ́ padà á fìtì sí nígbà tíátà wọlé tán. iṣẹ́ tíátà ó lágbára púpọ̀ torí kò forogún téèyàn bá fẹ́ lálùyọ nídìí ẹ̀ tó fẹ́ kí kán mọ̀ ẹ́ o gbọ́dọ̀ karamọ̀ dáadáa nígbà yẹn ó slow me down ó jẹ́ kí n káràkátà tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ni torí nígbà tó ti wù mí lọ́kàn yẹn òun láti farasí kí n ṣe dáadáa dójú àmì mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo ṣe dójú àmì mo débi tó yẹ kí n dé ògo ni fún Jésù lókè ọ̀run. hallelujah o tí a bá wò dáadáa torí wọ́n ní ìdíṣẹ́ yìí bí a bá ń ṣe bí a bá ń rìn níbẹ̀ bí ò bá tí ì ní kó náà tiẹ̀ ṣe tiẹ̀ kó gbé jáde ayé lè mọ̀ tó bí ó ṣe fẹ́ kí wọ́n mọ̀ ọ́n kẹ́yìn náà ti padà di pé ẹ̀ ń ṣe fíìmù ẹ̀ ń pòdúsì. ẹ ṣe ní 1995 mo ṣe first film mi tí mo pè ní mo rọ́pẹ́ ṣe ó ní first film mi nígbà tó tún di 2005 mo tún ṣe fíìmù kan lẹ́yìn ọdún 10. bẹ́ẹ̀ ni tí mo pè ní Ìyá Ìjẹ̀bú in London nítorí mo yà ní UK mo tún wá parí ẹ̀ sí. ó sì rìn dáadáa. mo tún wá parí ẹ̀ síbí. àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ ni ó rìn dáadáa èmi náà wò. mo tún wá parí ẹ̀ síbí so méjì yẹn to the glory of God ni mo ní tó jẹ́ fíìmù ara mi. kí ló ṣẹlẹ̀ mọ̀mọ́ owó ń bẹ ìyàwó ológun ó wà kí ló ṣẹlẹ̀ ṣé ẹ̀yin lẹ tó bẹ́ẹ̀ àbí ìtàn ni ò wá dáadáa. ìtàn pọ̀ ńlẹ̀ ṣùgbọ́n bí gbogbo nǹkan ṣe rí nígbà yẹn wọ́n fi iṣẹ́ náà sùnyàn àwọn alágbàtà wa nígbà yẹn ó jẹ́ kí ó sùnyàn. méjì tẹ ṣe owó ò wọlé ni àbí wọn ò tiẹ̀. in fact èyí tí mo kọ́kọ́ ṣe yẹn mi ì lè sẹ́ pé mo rówó nú ẹ̀. rárá. kò ń ṣe nǹkan téèyàn tún gbọ́dọ̀ máa rántí nítorí pé nígbà tí mo ṣe àkọ́kọ́ yẹn oríṣiríṣi ìdojúkọ ti wà nínú iṣẹ́ wa nípa títà nípa rírà so èèyàn kan advice mi pé kí ló ṣe tí mi kúkú di independent marketer ní Remdel ní ọ̀gá nígbà yẹn ní Àkúrẹ́ tó jẹ́ so kínní bá ní okay pé màá kúkú so that màá lè ta iṣẹ́ mi fún ara mi. èlò wa dà alágbàtà. pé nítorí mo ṣe ń ṣe wá ń gbà yẹn kò wá encouraging. bá lókè mo ṣàìníjọ ṣàjíjọ ṣe gbogbo ẹ̀ bá ní màá ta fún ara mi. wọ́n bá ní kí n register with some amount of money. mo ti kówó yẹn pé ok máa lọ s'Àkúrẹ́ máa lọ ṣe registration máa ṣe gbogbo ẹ̀. mo lọ sí census board mo ti file wọn mo ṣe everything. all of a sudden ní ìkànnà àwọn colleague mi tó jẹ́ ọ̀rẹ́ mi nínú iṣẹ́ bó ṣe pè mí nìyẹn pé Kéjì ìgbésẹ̀ tó ló fẹ́ gbé wọ́n mà sọ pé tí o ò bá ní some amount of money bóyá 20 million níjọ́ náà wípé o máa lè di independent marketer pé wọ́n láti máa rí inú account ẹ̀ mú ní for what ó ní ìtọ́ṣẹ́ gbé jáde nìyẹn o. àwọn wo ló gbé jáde bẹ́ẹ̀. wọ́n ní láti census board.
kí ni yẹn bà mí nínú jẹ́ pé báwo náà ṣe ń rì wá mọ́lẹ̀ torí àtijọ́ àti mo wà nídìí iṣẹ́ wa. tẹ́ ń fi oògùn ara ṣe bá. kí ló dé tó ń ṣe báyìí fún wa bọ́wọ́ mi ṣe bọ́ nìyẹn. ẹgbẹ́ TNTP èmi náà rí ṣe sí. àbẹ́gbẹ́ ò gbọ́ ni àbẹ́gbẹ́ ò mọ̀. wọ́n kúkú gbọ́ ṣùgbọ́n mi ì mọ ìgbésẹ̀ wọn lórí ẹ̀. wọ́n bá ti gbófin kan dé láti census board bóyá táwọn ọ̀gá wa bá ti lọ fight ẹ̀ bákan bóyá tán bá rí fight a favour wa tí wọ́n bá fún wọn ní condition pé kò bó ṣe máa wà nìyẹn kò sí nǹkan tó máa ṣe sí so a máa tún jókòó jẹ́ ni so wá jẹ́ kí n má lè ta fíìmù yẹn fúnra mi mo wá gbé meanwhile mo ti dub pẹpẹtẹ mo lọ sí studio mo lọ dub ní lọ́dún náà bóyá 900,000 àbí nǹkan kan mo ti dub about 10,000 copies mo ti dub ẹ̀ mo ti ra gel box nígbà yẹn gel box mo ti rà mo ti tẹ poster mo ti tẹ flyer mo ti ṣe every ẹmú rẹ̀ sánsan ni. mo ti ṣe gbó yẹn ni òfin yẹn dé mo bá wò pé wọ́n lọ́hùn kí ni mo fẹ́ ṣe báyìí mo wá kó sínú yàrá kan 10,000 copies tí má ti ṣílẹ̀kùn tí mo bá wò báyìí màá ní yé ọlọ́run ló ní blood pressure mi gan rise ọlọ́run ló ní mi ò kú para mi so ọmọ mi kan nínú iṣẹ́ yìí ló bá mi pé àǹtí ṣé ẹ máa wo iṣẹ́ inú ilé báyìí ẹ máa wo iṣẹ́ inú àníṣẹ́ yẹn is star-studded. màmá gbà tó rí báyìí wáyé tẹ́ ẹ̀kọ́ wá fi kó àwọn tí wọ́n jẹ́ mákẹ́tà àti gbogbo yín ló ń bá ní ìdúmọ̀tà ẹ̀ ṣe lọ kó fáwọn ńgbà náà. mo ń sọ ẹ lóògùn. ó yá. lọ́mọ yẹn ó bá mi pé ṣẹ́ríṣẹ́ yẹn kò sí upcoming tó wá tì nínú ẹ̀ látòrí ọ̀gá Bello ọkọ̀ jíde kò sọ̀kọ̀ olúmídé ọ̀kàrẹ̀ name it. tí ò sí ń bẹ̀. Yínká Quadri gbé gbogbo ọ̀nà dragabo mi ògbó ọmọ kú lódò torí mo ti pay dues mi. wọ́n sì bọ̀dọ̀ san padà fẹ́yìn náà. wọ́n ẹ tún á jọmọ wọn ní ọdún fa. ní ọdún fa wọ́n wá rọ̀gbà yí mi ká wọ́n bá mi ṣiṣẹ́ yìí èmi náà dẹ̀ ṣe bí agbára mi ti mọ mo tọ́jú wọn mo ṣe gbogbo ẹ̀ nítorí ìpẹ́rù láti lọ yà mo kó gbọ́n lọ. ẹ padà sílé. yes lẹ́gbẹ̀ẹ́ ilé. bẹ́ẹ̀ ni mo ti lọ yà wọ́n dẹ̀ rọ̀gbà yí mi ká wọ́n bá mi ṣe dáadáa wọ́n ṣe gbẹ̀. so mo wá ti dọ́ọ̀bù mo ti ṣe gbogbo nǹkan mẹ́ẹ̀ lòfin yẹn dé báwo pé kí ni mo fẹ́ ṣe lọ́mọ mi yẹn bá pè mí pé àǹtí ẹ má máa wo iṣẹ́ yìí báyìí ẹ má bí kinní ṣe ń ṣe ọlọ́màjò kó lọ bàjẹ́ mọ́lé mo ní kò ní bàjẹ́ ló bá pè mí pé òkè òun rí mákẹ́tà kan tí mo lè kó fún gbádẹ̀ bá mi tà á rí tiẹ̀ o èmi náà máa rójú owó mi bó jèrè kékeré mo ní o ti tẹ́ mi lọ́rùn lásán. àṣé mi mọ̀ pé alágbàlù ló gbé mi lù. alágbàlù. bẹ́ẹ̀ ni nítorí mákẹ́tà yẹn. kẹ́rì yóò gbọ́ Yorùbá wọn rí alágbàlù. nítorí mákẹ́tà yẹn ó ti kúrò ń dùn mọ́ta èmi ò mọ̀. kò lè kóòpù ní dùn mọ́ta mọ́ ó wá lọ sí alákùkọ ó wá stáǹdì níwájú Ọlọ́run. lẹ́yìn odi lọ́hùn-ún. bẹ́ẹ̀ ni níwájú Ọlọ́run àtẹ̀yàn mú mi dọ́dọ̀ ẹ̀ o mo rí tó gbé spíkà kan dúró báyìí tó gbé kàdú ó ń ta ọ́díò. ṣùgbọ́n kò tètè yé mi tó. mo fẹ́ rálù yìí. pé ohun tí mo fẹ́ rálù yìí ṣé ó tọ́nà àti pé mi ìmọ̀ ẹ pé kò sí nílùú mọ́ta mọ́. bá ṣe sọ nìyẹn tó mú mi lọ́ba mo dẹ̀ jókòó a sọ̀rọ̀ mo ní mo ti dọ́ọ̀bù mo ló wà ń lé o mo ní mo ti ra gel box o mo ti pààkẹ́ o mo ti ṣe o mo ti mọ ló bá ní kò burú. bí pẹ́ẹ́fẹ́ tiẹ̀ ẹ lọ èyí ń gán mọ́ ọmọ lọ́dà lóko owó. àṣé ó fẹ́ fi mí padà sí Ìdúmọ̀tà èmi ò mọ̀ kíá bó ti gbọ́ kinní yẹn ló padà sí Ìdúmọ̀tà ló lọ gba àyè kékeré pé kò lè release ń bẹ̀. n bá dẹ̀ sọ fún mi ní tó ṣùgbọ́n pé o ò ní kankan láti lose o gbogbo nǹkan ni mo ti ṣe kọ́lọ́n kó bá wa ta o bá wa ta wà á rí tiẹ̀ o kò dẹ̀ jẹ́ kí n rí tèmi ń bẹ̀ o kò jẹ́ n rójú owó kí n rérè o ló bá ní kò burú mo níbẹ̀ kó tó tà máì tí tà ń sìn mo fẹ́ ta foreign rights mo ní máì tí tà fún mi ní oṣù kan kó jẹ́ kí n ta foreign rights yẹn kí n rí
owó díẹ̀ nínú yẹn kó tó di ipò tán ló bá lóun ti gbọ́ ṣé mo pé wọ́n yẹn ni ìgbà tó máa sọ pé kíníkan ó máa jáde o lọ́wọ́ ẹjọ́ Monday ẹ̀bọ̀ wìtìwìtì ṣẹ̀mọ̀kẹ́ tàbá jókòó ń jọ Sunday tá a máa gbọ́ oríṣiríṣi tó máa jáde Monday lórí ètò oríṣiríṣi. mo kàn jókòó báyìí ń jọ Sunday náà mo jókòó báyìí àwọn tẹlifíṣàn à ń sọ̀rọ̀ à ń ṣe nílé ṣe ni mo gbọ́ sáùndì fíìmù mi kí la ti máa ń pè náà soundtrack mi ṣe pé téèyàn ṣe tó jẹ́ téèyàn kó ṣe foreign land ló ti gbọ́gàn wà wò pé kíní yìí níṣẹ́ ni mo gbọ́ soundtrack mi mo ní yé èmi àtọkọ mi la jọ jókòó òun náà ti mọ soundtrack yẹn lónìí bùnmi wá ni mo gbọ́ kíníkan ló porúkọ rẹ̀ kíníkan ó máa jáde o ní Monday ẹ lọ bọ̀ wìtìwìtì kíní mo bá di orí mú pé yé ọkùnrin pa mí o mi ò lè dúró kílẹ̀ mọ́. ẹ sì pé nọ́mbà rẹ̀. kò gbé míwà ẹ̀gbọ́n mi kan tí ó tó mọ̀ nípa gbogbo packaging tí mò ń ṣe kí wọ́n tó ní mi lè ṣe independent marketer mọ́ ìyẹn ti pè mí ní ọjọ́ Sunday yẹn pé ní ọ̀la láàárọ̀ kùtùkùtù ọ́fíìsì mi ni kọ́kọ́ dé mo ìpè kí ló dé tẹ̀gbọ́n yìí ṣe báyìí pè mí bí ilẹ̀ ṣe mọ́ tí mo wẹ̀ báyìí gbùdùgbùdùgbùdù mo ti débẹ̀ ó kàn gbé pálí jákẹ́ẹ̀tì iṣẹ́ mi àmọ́ ní èèyàn ń ṣe tèmi eléyìí ń ṣe tiẹ̀ báwo mo rọ́pẹ́ ṣe kọ́ yìí ni mo bá tún wù. ṣó ti pa á láwọ̀dà ni. ó ti pa á láwọ̀dà ó ti lọ tẹ jákẹ́ẹ̀tì mi ó wá fi ọ̀gá mi kan síwájú ẹ̀ ó wá gbé ọ̀tá tèmi lọ sẹ́yìn mi tí mo níṣẹ́ mi ó gbé ọ̀tá mi lọ sẹ́yìn ó wá gbé ọ̀gá mi yẹn síwájú mo jókòó sílẹ̀ mo bú sẹ́kún. oníjìbìtì ló ń ní. ló bá ní kí lórúkọ mánì ń bá sọ fún tẹlifóònù nọ́mbà ń bá fún. mọ̀mọ́ kí lórúkọ mánù náà. Bóyé Ventures ni. bí ó ṣe pè nìyẹn pé láàárọ̀ ọ̀la ní kí ilẹ̀ tó ṣú mo fẹ́ kó dé ọ́fíìsì mi báyìí mo bá jókòó ewé lẹ́kún tó ń sun yé sunkún bá ń wò ká tó wí ká tó fọ̀ ló bá dé ló gbé bíbélì dání ló wọ white agbádá ló bá dé ní ẹ̀gbọ́n mi yẹn bá béèrè pé ẹlẹ́wọ̀ arákùnrin ló bá ní ọmọbìnrin mo mọ̀ wọ́n sà mo rí pé ní ara pálí yẹn ló bá kọ executive producer Bóyé Ventures. ẹ̀gbọ́n mi ti kọ́kọ́ bí mi ṣó gbowó lọ́wọ́ arákùnrin mo ní rárá òun ló kó equipment fún ẹ mo ní rárá. tọ́bẹ̀ dọ́ọ̀bù rárá kò tí ẹ̀ mọ̀ gbà mo yaṣẹ́. nígbà tó wá dé tó máa ń gbọ́ arákùnrin ọmọbìnrin ó lóun mọ mo rí pálí iṣẹ́ tán fi kóṣẹ́ fún ẹ rè ó ní rárá because ó ti wá lé mi ó ti wá kó gbogbo 10,000 copies. yan. ó ti wá kó ni ló ní rárá sà kí ló dé tó change pálí ẹ̀ òun ti ní slot ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́ni tó wà ní alákòókò òun ti ní slot ńlẹ̀ tóun ò bá dẹ̀ lo slot yẹn ó máa charge òun lówó ni nínú association àwọn kíní kan ẹ̀gbọ́n mi ní rubbish ló ń sọ. kò lẹ́bẹ̀ẹ́ tó ní sọ. yóò sọ fún ẹni pé ó máa padà release ní Monday ṣùgbọ́n náà fẹ́ ta ráìtì foreign nìna. kí ló dé tí ṣe bíbí tẹ̀ fún àdéhùn sí ni oníbẹ̀ ni kí ló dé tó wà lọ gbé jáde lẹ́yìn ẹ̀ torí slot tóun níyẹn ni torí kíní kan mo tún bú sẹ́kún ni ayé mà lè wọkùnrin kí ló dé tó ṣe mí báyìí ó tún wá lọ tún pálí mi tẹ̀ pálí tèmi fowó ṣe ó tún wá lọ tẹ̀ mí. ó tún wá gbẹ́ tó ní ó tún wá pàkádà rẹ̀ dà. ó gbé sẹ́yìn ṣòwò ló fún mi lówó ni ṣòwò gbà tí mo yaṣẹ́ mi ni. mo ṣàjókòó mọ́ ẹ̀gbọ́n mi ṣàbẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ ẹ̀ ló ń sọ yẹn bá ní ó níwò òun di ojú òun ṣó ti bẹ̀rẹ̀ sí ní ìta òun máa bẹ̀rẹ̀ sí ní ìta ní ọ̀la ok lọ́ta mo fún ẹ títí di Friday bí tó bá tàdé kò jẹ́ kí n gbọ́ ló bá ní kò burú sà tó o bá wá wọn á gbé ẹ kò síbi tó lè sá pamọ́ sí béèrè mi dáadáa wọ́n mọ̀ mí ibi tó bá kó wọ́nù hò wọ́n á gbé ẹ wá bí ló bá ní àkọlé tó yẹn sa kíníkan ló bá lọ ẹ̀gbọ́n bá ní irú ayé wò lélẹ́yìí
báwo àwọn èèyàn ṣe ń ṣe báyìí mo ní mi mọ̀ ṣé mo jẹ̀bi. èyí sì lágbára agbára yín kọ́ kéré ẹ̀ lò ìyàwó sójà kí ni bàbá ló dá sí ni. ṣẹ́rọ̀ ọkọ mi ṣe mọ ẹni tó bá mòfin kò ní rúfin tó bá ṣe bẹ́ẹ̀ fún wọn lè ní wọ́n lu agbára lórí ẹ̀ and ọkọ mi ẹni tó kàwé ni ṣe pé ẹni tó kàwé máa ń tẹ̀lé jẹ́jẹ́ bẹ́ẹ̀ni wọ́n ń ṣe gbìgbìgbì bí so ó kàn fi mí lẹ̀ pẹ̀lẹ́gbọ́n mi pé kan lọ yìí ọmọ handle ẹ̀ so gbọ́ wá di ọjọ́ Friday ẹ̀gbọ́n mi yẹn ń pè bólẹ̀ tàdé bólẹ̀ ṣe mẹ́ pé nígbà yẹn kẹrin tá a bá gbọ́jà àwọn experience táwọn èèyàn ti ní tó mẹ́mí fẹ́ di independent marketer experience wọn ti ní ni pé tẹ́ bá kọjá fún wọn ní Ìdúmọ̀tà n tó dẹ̀ pa wọ́n kú náà nìyẹn wọn ló pa wọ́n kú ládẹ̀rọ YouTube lẹ́nìí because kí ló dé tẹ́ fẹ́ jẹ ju ní nǹkan tó ní lọ bó jẹ DMB jẹ lọ́lọ́ kẹ́rì jẹ lọ́lọ́ Sàámú adòhun bẹtirọ ni àjẹpá ni. nígbà tẹ́ bá gbéṣẹ́ fún wọn wọ́n adopt 10,000 copies lẹ́kọ̀ọ́ wọn kò lẹ̀ sí ọ́fíìsì wọn báyìí wọ́n adopt 20,000 copies wọ́n á kó yẹn lọ sí Àkúrẹ́ Ìbàdàn Ìlọrin kìnìkan within 1 week yẹn ti tán owó ti wọlé ẹ̀yin tẹ́ ní tẹ́ bá débẹ̀ tẹ́ bá ní báwo ni 10,000 tá ìdọ́gbù rẹ̀ kò tẹ̀ tí ì rìn níwàá wọn ti jẹun ṣó dàbẹ̀ ẹgbẹ́ yín kọ́ ANTP sáwọn ò mọ ni. bó ṣe ń ṣe fáwọn náà nìyẹn àfàwọn tó bá lẹ́nu tó jágbàlagbà nù wa náà máa ń lè bẹ̀rù. àwọn Sẹ́ríkì Sàràkí bẹ́ẹ̀. wọ́n máa ń bẹ̀rù wọn so wọn ò ní lè ṣàwọn bẹ́ẹ̀ ṣùgbọ́n màmá àgbàlọgbàbọ̀ ńkọ́ èlò alókàlà bọ́ sí yín lọ́wọ́ àbọ̀kàn lọ bẹ́ẹ̀ ṣá. nígbà tí ọ̀sẹ̀ yẹn délẹ̀ ó bá kó 500,000 fún yín. ó wá kó wá fún ẹ̀gbọ́n mi àti olóró mọ́ abẹ́ngbà ti délé ẹjọ́ ọ̀dọ̀ jọ́ọ̀jì ló dẹ̀ kó wá fún so ó bá kó 500,000 wá fẹ́ ẹ̀gbọ́n mi bá pè mí pé kó má lọ kó dúró mo bá ń bẹ̀ wọ́n bá ní ọlọ́rọ̀ ẹ kó 500 wá o ní ọ̀sẹ̀ yìí o ó yá ẹ túbọ̀ lọ máa tà bí mi ṣe rí bóyá ventures mọ́ nìyẹn. dọ́là àbí dòní. dòní. ọ̀la àpéyọ̀ ọ̀la bóyá ó sì lè. bí mi ṣe rí. mọ̀mọ́ iṣẹ́ yẹn gangan bí èlò ẹ̀ ná sórí ẹ̀. nígbà yẹn mi ò at least mo ná about 2.6. àti pálí àti gbogbo ẹ̀ tẹ́tẹ́. mo ná about 2.6 nígbà yẹn. ẹ wá rí 500,000 péré. kò jù bẹ́ẹ̀. kí mo fẹ́ bọ́ lọ́n fà. nígbà tó tún wá yá ṣe àpégbà yẹn ayé pọ́tà ó tún sọ fún mi o. ìwọ ló ń jẹ́ pọ́tà. àdàmọ́dé iṣẹ́ yẹn wọ́n á lọ dà á lẹ́yìn ìgbà tó bá ti jáde tán ti ta rẹ̀ pẹ́tẹ́ tó tún sáwọn èèyàn wọ́n á wá tún dà wọ́n á máa tà ní ẹ̀dínwó. bẹ́ẹ̀ ni tọ́mọ máa kiri káàkiri Ìbàdàn gbogbo gáràjì bẹ́ẹ̀ ni kódà magazine tí wọ́n lọ́mọ ṣe bẹ́ẹ̀ náà àwọn pépà wọ́n á tún ta. mi mọ bí tó wà tó sápamọ́ sí ó tún tẹ pọ́tà. mo lọ sí Ìdúmọ̀tà ni mo bá pọ́tà lórí ọjà mo ní ta ni ń ta kínní wọ́n bá ní wọ́n kó wá fáwọn ni. mo tún wò ké mo wọlé mo ní wọ́n lọ ṣá èèyàn á máa ṣayé báyìí ó tún ta pọ́tà. ìkejì wa ń kọ́ tó yẹ ní méjì lẹ́ ṣe ìyá Ìjẹ̀bú in London ń kọ́ tó òun dá òun bẹ́tà. ìyá Ìjẹ̀bú in London ó dá mo ṣe bí mo ṣe wà yìí Ọlọ́run kó ṣàánú gbogbo wa mi ò mú fún mákẹ́tà o wàláì mi gbé fún mákẹ́tà. bó lè yàtà. nígbà tí mo ṣe tán tí mo ṣe everything tó ti dọ̀bẹ̀ mo wá gbé pé multi choice. African Magic Yorùbá. mo wá lọ síbẹ̀. àwọn olóko wa ni àwọn náà ń bá wọn ṣiṣẹ́. so Ọlọ́run á gbé mi kó ọmọkùnrin kan bẹ̀ aláàánú bí mo ṣe rí mi tí mo approach ẹ tí mo bá sọ̀rọ̀ tí mo bá ṣe gbogbo ẹ̀ tó ní ṣe mi mo ní fi mo lè mi mo ní tí ó dẹ̀ wo ó ní kí n submit ẹ̀ mo fún ó yẹ wò ó ṣe gbẹ. àmọ́ ti pẹ́ o. ó ti pẹ́ ló bá gbà lọ́wọ́ mi pé òkè àwọn á bá mi ṣe contract papọ̀ so wọ́n á gbà lọ́wọ́ mi process ẹ̀ pọ̀ o báńkì kìíní ìgbà kan àwo kan aṣàṣe gbogbo ẹ̀ fọ́ lọ́rọ̀ kan ṣá wọ́n á gbà for 1 year wọ́n bẹ̀rẹ̀ sí ní
fọ́dún kan. wọ́n sì sanwó. wọ́n sanwó after 1 year wọ́n dá padà fún mi. rí láísẹ̀nsì ni wọ́n máa ń rí láísẹ̀nsì náà pé ẹ mọ̀ tẹ̀síwájú ẹ̀tùbà owó yẹn á kéré díẹ̀ ó lè mọ jẹ́ ìṣẹ̀kọ́ tà. ok so àtìgbà yẹn ṣé tí ẹ rí Ọlọ́run kò ṣàánú wa wọ́n fi iṣẹ́ yìí wọ́n fi súyàn nípa pé kéèyàn ṣòwò kó má lè rojú owó kó má rèrè so ìyẹn ló wá fa gbogbo àwọn èèyàn wa tán wá bọ́ sí YouTube àwọn kan ti pè mí pé ìdẹ fi mo kíní kí n fi sí YouTube kí n fi sí YouTube. ẹ ṣì ní nǹkan ilé àbí. mo nílé because DSTV ìgbà tán gbà fọ́dún kan yẹn wọ́n náà wọ́n gbọ́dọ̀ rí ní any other channel. bẹ́ẹ̀ni exclusive náà pè yẹn. mo ní okay so ìgbà tán dẹ̀ ti dá padà fún mi tí ọdún kan dẹ̀ ti expire mo kàn mú nǹkan mi sílé ni. ẹ wá ń wo nǹkan yín lójú báyìí lóko bọ́ọ̀lù pẹ̀lẹ́ o. ibùdó mi ti ìròyìn owó mi nù ẹ̀ tí mo yà ń lo ìbò tí mo sanwó foreign artist. It's no joke. Bẹ́ẹ̀ni ṣùgbọ́n nísìnyí ẹ lè gbìyànjú YouTube. Yes, I can do it. yóò sì dọ́là yóò dọ́là lágbára Ọlọ́run. màmá mo rí pé nípa pé à ń ṣe fíìmù à ń gbé fún mákẹ́tà ẹ ròyìn kíní ọ̀hún ẹ mú tì síbì kan ni. tá bá wò ó wọ́n ń pè yín lọ́tọ̀ ń pè yín lọ́sì ṣé yẹn tiẹ̀ bówó dé ṣé yẹn dá ṣé yẹn rọ́gbọ̀n yẹn dá ní gbogbo ìgbà náà lọ́hùn. Bẹ́ẹ̀ni well ṣé pé ńgbà tá à ń ṣiṣẹ́ ńgbà yẹn. ńgbà yẹn ẹ ti gbé ẹ ṣe fíìmù kan gbé sílé ṣùgbọ́n àwọn tó ń pè ń ṣáṣe yẹn ṣáà ó ṣe dáadáa ẹ̀ ń rí tọ́lọ́kọ́bọ̀ tó ṣe dáadáa. à ń rí à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run à ń dúpẹ́ bí ó tilẹ̀ jẹ́ wípé kò tó bó ṣe yẹ ṣùgbọ́n kí la fẹ́ bọ́lọ̀ ń fà à ń dúpẹ́ pé ká ṣáà máa rí ṣe káwọn olólùfẹ́ wa kàn máa rí wa wò à ń dúpẹ́ and kò wá tún ṣe pé èèyàn ò fẹ́ tún gbé fíìmù jáde náà sórí wa gbogbo ẹ̀ wà ṣùgbọ́n kọ́lọ́n kó ṣàánú wa náà ni torí àwọn even YouTube tó ń fi sínsìn tẹ́ bá ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti ní TV kíní kan TV ìgbà kan TV tẹmọdì TV orí tíátà gan gbogbo náà ti YouTube channel àwọn mákẹ́tà náà àwọn náà ti ní báyìí náà wọ́n ní so kọ́lọ́n kó ṣàánú èmi pé mi rí pé téèyàn bá ní followers tó pọ̀ téèyàn bá ní TV tiẹ̀ tó bá ń produce fúnra rẹ̀ a máa jù sínú ẹ̀ àwọn olólùfẹ́ a máa wò. sẹ́yìn tí wàá ṣe bẹ́ẹ̀ mi ò tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́. ẹ lọ ṣe ẹ dákun torí a bá ní kébì náà gbà yín mọ̀ràn jẹ́ nbùyín kinní kan ẹ̀yin náà brand ní wàhálà Keji Yusuf orúkọ tí ó láàmìlàkà dáadáa ni wàá sẹ́ni tó máa mọ́ mi ní ẹ̀yẹ́ kí n lọ ẹ wá sọ fún àwọn ènìyàn pé kán tẹ̀lé yín ẹ ti ẹ̀ sọ fún wọn ẹ polówó challenge báyìí ẹ sọ ẹ bá wọn aráalé sọ̀rọ̀ ẹ bá wọn sọ. láìpẹ́ láì jìnnà lágbára Ọlọ́run Keji TV ó máa jáde so ẹ̀yin olólùfẹ́ mi tó bá ti jáde gbogbo iṣẹ́ tá bá jù sínú ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ máa bá wa wò ó ẹ̀yin náà ò ní tán wo yín o Ọlọ́run á máa bù sí yín lápò Ọlọ́run náà á dẹ̀ máa fà wá lágbára láti máa dùn yín nínú ẹ ṣe. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ àmọ́ tá bá wò ó dáadáa nínú torí ohun tẹ́fi gbilẹ̀ tẹ́fi bẹ̀rẹ̀ eré olóyìnbó ni olóyìnbó àti Yorùbá lè á dún ní mọ́jú òyìnbó ńkọ́ ẹ ti pàgbé ẹ̀ ní àbí wọn ò pè yín bẹ̀ mọ́ àbẹ́yìn lè lọ bẹ̀ mọ́. wọ́n bá pè mí màá lọ mi ò gbàgbé ẹ wọ́n bá pè mí màá lọ ṣùgbọ́n ṣé mọ̀ gbogbo nǹkan tó wà ní ọ̀rọ̀ ilé ayé yìí àwọn tá à ń bá ṣe òyìnbó àbáwọn tó ń ṣe òyìnbó nísìn ẹ rí pé àwọn elédè kejì wa ni wọ́n. bẹ́ẹ̀ ló pọ̀ jù níbẹ̀. ló pọ̀ jù níbẹ̀. àwọn kẹrẹ wọ́n láìkì àwọn èèyàn tiwọn. kán lò wọ́n ju kán wá mú wa lọ. àwa Yorùbá ló jẹ́ pé èèyàn tiwa ò jọ wá lójú. èèyàn tiwa tọmọ ẹ pé ó máa fún yín ní ohun tẹ́ ẹ fẹ́ tí ẹ dẹ̀ ní ẹ tún rẹ́jẹ́ ẹ ní sanwó dáadáa fún ẹ filẹ̀ ẹ lọ mú lóyìnbó ẹ sanwó gọbọi fún. tí a máa fi ajá pé àjà òjò pé ojó. bẹ́ẹ̀ ni wọ́n sanwó gọbọi fún. túbọ̀ sún pé túbọ̀ sùn. wọ́n á fa àwọn èèyàn tiwa lẹ̀ so àwọn elédè kejì wa yẹn wọ́n value èèyàn tiwọn tán bá lò wọ́n tán bá rí páyé ṣẹ́kù wọ́n máa mú wa so yẹn ló ń fa ká má ríṣẹ́ òyìnbó ṣe bákan bó ṣe yẹ kó rí. mọ́mì ní ti Yorùbá gan ní ẹ sáfẹ́rẹ́ díẹ̀ lórí pé àwọn èèyàn lórí screen kí ló fà á sẹ́yìn lè ṣe gàyà ni àbáwọn ẹni wọn ò pè é dáadáa bó ṣe kọ́ mọ̀ pè é bí tẹ́lẹ̀. ẹ ṣe mọ̀ ó póríṣiríṣi àkọ́kọ́ mi ì sí nílé mo rìnrìn àjò. lọ sílùú èbó. so mo ṣẹ̀ṣẹ̀ dé ni so ìyẹn jẹ́ kí
kí n sáfẹ́rẹ́ díẹ̀ bẹ́ẹ̀ kí n tó lọ mo wà nílé bẹ́ẹ̀ tí má ti àwọn tó ń pè wá síṣẹ́ náà tá a bá bí wọ́n ìjọ́ kan tí mo rí èèyàn kan tó jẹ́ èèyàn mi gidi even ọ̀gá mi kan kàn rí mi lónìí Keji níbo ló lọ láti ń jọ yìí à ń wá ẹ wọ́n ló ti lọ relocate sí Dubai mo lé mi relocate sí Dubai èmi kí mò ń bá ká kí mò ń wá kiri mo wà ń lé ó ní ohun tó sọ nìyẹn wọn là ṣe pè ẹ́ mo wí pé àwọn èèyàn wa kí ló tún dé kí ló báyìí dé mo locate lọ Dubai kí mò ń wá kiri nílùú Araba ẹ̀jẹ̀ lọ London ìlú Amẹ́ríkà àbí Canada ìlú Araba kí ni mò ń wá kiri ń bẹ̀ mo wí pé àwọn èèyàn wa àwọn náà tún máa ń farú nǹkan bẹ́ẹ̀ yẹn tán bá ti ní èèyàn tiwọn tán bá fẹ́ fi síṣẹ́ kò sí nílé wọ́n ní àkó máa sílé mo ti kò sí nílé wáyé tá à ń ṣe bẹ́ẹ̀ èmi wá ẹni tó sọ bẹ́ẹ̀ fẹ́ mi yàtọ̀ sọ́gà mi máa sọ pé mo ní ẹ fẹ́ lò mí ni o tẹ́ bá fẹ́ lò mí you have my number ẹ ṣe pé mi tí ò bá dẹ̀ wá dún ẹ mọ̀ pé n tó sọ òótọ́ ni. WhatsApp ó tiẹ̀ lọ WhatsApp ó lọ anywhere ni. so mo ní ẹ fẹ́ pè mí ẹ ṣe máa dáhùn sí ohun táwọn sọ yẹn. ìbọn báyìí nǹkan ṣe ti dé báyìí ẹ sọ sí kámẹ́rà káwọn ẹ lè gbọ́. mo wà available o mo wà ń lé dáadáa tẹ́ ẹ bá níṣẹ́ pè mí màá wá ṣe fún yín tó máa tẹ́ yín lọ́rùn mo wà ń lé o. tẹ́sì gbé wọn débẹ̀ dáadáa. bẹ́ẹ̀ ni. wọ́n awárí kinní kan tespian náà pé tespian wọ́n ń pobìnrin kan ní Doyin ọmọ Àmọ́dù kí là mo sì ní rẹ́yìn náà láàrin wọn bóò ní tespian ṣe jẹ́ bóò ní ti Doyin Àmọ́dù nínú ayé ẹ̀yìn tí ẹ jẹ́ àgbàlagbà òṣèré tá ti mọ̀ dáadáa. Doyin Àmọ́dù ọmọ dáadáa ọmọ alálùbáríkà ọmọ tó na ọmọ pa ọmọ gidi ọmọ aláyọ̀ Ọlọ́run á dá sí fáwọn òbí ẹ̀ Ọlọ́run á wò ó gbogbo iṣẹ́ ọwọ́ ẹ̀ kò ní dojúrú gbogbo bó ṣe wò ó pé àwọn àgbàlagbà òun náà máa dàgbà ńjọ́ kan kóun kó àwọn àgbà jọ kóun máa dùn wọ́n nínú ìbànújẹ́ ò ní tọ́ sílé ẹ̀ ìyá àjí rẹ̀ dọjọ́ alẹ́ Doyin Àmọ́dù ló dá the great thespian sílẹ̀ tó kó àwọn àgbàlagbà jọ wípé kọ́ máa ronú wípé àwọn kan ti pẹ́ lé láàrin wa tó jẹ́ pé in fact ìbànújẹ́ Ọlọ́run má jẹ́ kí ìbànújẹ́ ti sọ ẹlòmíì ìdí bá míì jàtijàti bá pé wọn ọ̀rọ̀ náà lọ wọn pè wọ́n síṣẹ́ wọn ṣe gbà so ó wà wí pé jẹ́ kí n pa àwọn pípù yìí jẹ́ kí n kó wọn jọ ìwọ̀nba iṣẹ́ tí mò ń ṣe jẹ́ kí n máa ná lé wọn lórí díẹ̀díẹ̀ àlùbáríkà wà wọ́ tiẹ̀ bó ṣe ń tọ́jú àwọn àgbà yẹn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ó káwọn àgbà jọ inú everybody ń dùn àwọn tó ti ríra wọn láti bí 20 ọdún 30 ọdún. ó láì mí gan rí mo rí aṣípalẹ̀ àwòrán aléṣùwọ́dù bàbá tipẹ́tipẹ́ mo rí wọn bẹ́ẹ̀ ni. inú everybody ń dùn ẹlòmíì gan tí ò níbi tó máa gbé ó gbalé fún. Doyin náà. bẹ́ẹ̀ ni ó gbalé ó lè gba flat fẹ́ lómii asanwó ọdún méjì. onítíátà ló náà ni. onítíátà ni òun ní pírẹsidẹ́ǹtì tampa ní London. ní UK lọ́hùn-ún. UK bẹ́ẹ̀ ni. so agbalé fún ẹlòmíì ó kọ́lé fún. Doyin. bẹ́ẹ̀ ni. pípi tó kù sí rẹ̀ jábọ̀. bẹ́ẹ̀ ni ó kọ́lé fún wọn ẹlòmíì ó dẹ̀ náwọn tó ń fún lówó lóṣooṣù ó náwọn tó ń sanwó ilé wọn lọ́dọọdún ó náwọn tó ń fún lówó oúnjẹ. a ti ẹ̀ gbọ́ pé ẹ ṣe bí fíìmù kan àbí méjì lẹ́yìn tí ẹgbẹ́ àgbààgbà òṣèré yìí pé kan ní ọjọ́ alẹ́ àbí nǹkan kan. bẹ́ẹ̀ ni. sẹ́yìn náà wà nù wọn ṣá àbẹ́ ìsìn nígbà náà. mi ìsìn nígbà tó ń ṣọjọ́ alẹ́ ṣùgbọ́n nígbà tó fẹ́ ṣe ẹgẹrẹ joint. ẹgẹrẹ joint ti dé so àjọṣe ẹgẹrẹ joint ni. pẹ̀lú ògo Ọlọ́run fa àlùbáríkà sí i. àmín. a ti rí ti Doyin báyìí a ti gbọ́ ti Doyin a ti mọ̀ ti Doyin aláwọn ọmọ yín náà tí Ọlọ́run ní kí ọ̀wọ́n wọn là dáadáa lónìí ẹ ránṣẹ́ sí wọn náà káwọn náà kan wo ti Doyin yìí láti túbọ̀ fi ṣàánú ẹ̀yin tí ẹ jẹ́ àgbà òṣèré. bẹ́ẹ̀ni. ẹ ránṣẹ́ sí wọn ẹ bá wọn sọ̀rọ̀ nílé. ẹ̀yin tẹ́ jẹ́ tèmi tẹ́jọ́ mọ́ mi ohun èmi náà kẹ́ máa ran àwọn àgbà lọ́wọ́ kí àlùbáríkà kó ba lè dé fún yín torí ẹ̀yin náà máa dàgbà ńjọ́ kan kí àlùbáríkà kó lè wà fún yín torí ẹni tó bá tọ́jú àgbà òun náà máa dàgbà lágbára Ọlọ́run so ẹ̀yin náà ẹ ronú kẹ́ wí pé kí ni mo lè máa ṣe fún àwọn àgbàlagbà kẹ́ máa nawọ́ sí wọn ní ẹjọ́ kan òjèjì kẹ́ máa nawọ́ sí wọn ká ọjọ́ alẹ́ tiyín náà kó lè dà bí Doyin ṣe ń ṣe. ẹ ṣeun àmọ̀ rí bá
nínú iṣẹ́ yìí lẹ́nu iṣẹ́ àti gbọ́ ti apá àti mákẹ́tà tó ṣe bákan ìṣẹ̀lẹ̀ míì wo ni mọ́ ní gbàgbé nínú iṣẹ́ yìí tó ṣẹlẹ̀ sí yín ní dáadáa àti kejì ṣé tí ẹ lè rántí. tó dùn yín àbí fi iṣẹ́ ilẹ̀ kí mọ́ débẹ̀ mọ́ ni tó ṣẹlẹ̀ rí wo ni. tí n bá wò dáadáa bí iṣẹ́ yìí ṣe wù mí tó mi ò rọjọ́ kan tí mo regret pé ẹ ti ẹ̀ tara bọ̀ pé kí n má ṣiṣẹ́ yìí mọ́ mi ò rí rí bẹ́ẹ̀ àwọn ọjọ́ má ní gbàgbé kan wà like ọjọ́ tí mo ń ṣe 40th birthday mi 40th bẹ́ẹ̀ ni wow. a wà ní Ajiran ní ọdún náà. Ajiran Òjòmú. Ajiran ní. ṣé Lẹ́kì kọ́ ni. ṣé Lẹ́kì. òun ní Lẹ́kì. ìlú principal mi nu àwọn ni kábíyèsí báyìí kábíyèsí o. a wà lájìran ńjọ́ náà kò tí ì di rẹpẹtẹ báyìí torí ta bá ń rìkọ́ọ̀dù lájìran yẹn lóru ta bá fẹ́ ṣiṣẹ́ àwọn àgbà àwọn òkú máa ń kùn lẹ́yìn wa báyìí ni. wọ́n ní Ajiran ìlú òkú. bẹ́ẹ̀ ni náà ń pè. ṣé lóòótọ́ ni. òótọ́ ni o. àwọn àròpá sọ̀dọ̀ àwọn èèyàn ni. irọ́ ni òkú máa ń kùn. pẹ́kórí wa máa wú báyìí tá a máa wò pé adẹ̀ láti yà ṣe òru la máa yà nígbà yẹn. so àwa wà ní Ajiran ní ọdún yẹn àwa ń ya owó màálù. ta ló ní. Ara Ọ̀sán. pẹ̀fú ẹlẹ̀. bẹ́ẹ̀ ni ló ní Antalaniyan ló direct. ló ti pẹ́. ọjọ́ náà ti pẹ́. ti pẹ́. so àwa ń yaṣẹ́ yẹn 40th birthday mi ó wá bá mi ní ibẹ̀ ọkọ mi á ti pè mí pé bàbá sójà bẹ́ẹ̀ ni òun ti ra mọ́tò lẹ̀ fún mi wow pé kí n máa bọ̀ nílé fún celebration inú mi ti dùn máa sọ fún ọkọ Anta pé ọkọ Anta máa lọ lé mọ́kọ mi ń pè mí ló bá ní kí ló ṣẹlẹ̀ mi fẹ́ sọ kí ló ṣẹlẹ̀ mo ní wọ́n kàn ní kí n wálé máa sáré padà wọ́n ní àwọn ní surprise left fún mi tomorrow is my birthday kíní kan Anta ni birthday kọ́ birthday ni on my wedding night mi lọ fún honeymoon I was on set orí set ni mo ti ṣe honeymoon mo ṣe wedding tán báyìí mo bọ́ sórí set ni ó lọ ṣe birthday kọ́ birthday kò jẹ́ kí n lọ ó dùn mí n bá mu mọ́ra àṣeṣe yẹn tán o kí n tó lọ lé lọ bá gift tí ọkọ mi. ẹ sì bá mọ́tò gbọ̀bì náà. nígbà yẹn mọ́tò yẹn ó ṣiṣẹ́ gan o. nígbà yẹn ẹni tó ní mọ́tò ló ń ṣiṣẹ́ jù òun náà máa pèsè location. o tó ní wọ́n tún lo mọ́tò ẹ̀ náà. bẹ́ẹ̀ ni mọ́tò ẹ̀gbọ́n mi àfi ìsì ọwọ́ Mazda 626 wọ́n lò ó àti. nígbà yẹn mọ́tò mélòó ló wà ní industry. bẹ́ẹ̀ ni I want to ask you mọ́tò mélòó ló wà ní industry. àwọn ọmọ wa bá yín dúpẹ́ lónìí pé oní tíátà gan mọ́tò tó ń lò lónìí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run oníbàjẹ́ àdúpẹ́. Olúwa ṣeun àdúpẹ́. ṣe rí iṣẹ́ yìí Ọlọ́run kó fi yìn wá kó jẹ́ ká rèrè jẹ lórí ẹ̀ Ọlọ́run kó jẹ́ ká rèrè jẹ lórí ẹ̀. mo ti fi mọ́tò tí mo ti fi ṣiṣẹ́ yìí ó ti tó 4 mi ì dẹ̀ fi owó iṣẹ́ yìí mi fi ra mọ́tò. Allahu Akbar. Exactly. mọ́tò 4 mo ti fi ṣe iṣẹ́ yìí. oníwà ya ẹlẹ́yìn á ya ṣe ra mọ́tò ń di ẹ̀rí. bẹ́ẹ̀ ni mi ra mọ́tò ń di ẹ̀rí pé owó iṣẹ́ o ni mo kó jọ tí mo fi ra mọ́tò no way. mọ́mì òrùn tó wà lókè ó ta aṣọ ọgbẹ pẹ̀lú ògo Ọlọ́run ẹ fi ra mọ́tò ńláńlá Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ Ọlọ́run alágbó àwọn tó ti gbọ́ báyìí gbogbo àwọn tó ti rí tó ti mọ̀ pàápàá wòlíì mi ti ń bẹnu stúdíò yìí jẹ́rìí ayé bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ẹ fi ra mọ́tò ẹ fi kọ́lé ẹ fi ra dáadáa. láti ọ̀dọ̀ ọ̀gá wa arábìnrin Yọ̀sọ́lá ọmọ Akíndẹ́jú aya àṣekún wọn ní kábíyèsí mọ́mì wa ẹ ṣé tẹ́ bá wa dé bí o. ẹ ṣé o Oyinmomo ẹ ṣé mo dúpẹ́ o ọwọ́ yín á máa lọ sókè o lágbára Ọlọ́run iléeṣẹ́ yìí ò ní jóná ó máa lọ sókè ní lágbára Ọlọ́run ẹ ní làlúwọlẹ̀ o àlùyẹ ló máa lù lágbára Ọlọ́run àwa máa bá yín àwa máa bá yín àwa náà lè máa rí lágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́. mọ̀mọ́ ká tó wá mọ́ lọ ìbéèrè méjì ni àkọ́kọ́ ń bẹ̀ kí ni tuntun wo ló ń bọ̀ báyìí látọ̀dọ̀ Keji Yusuf kí lè fẹ́ ṣe kí ni tuntun tó ń bọ̀ ṣíṣe kan tiẹ̀ ń bọ̀ àbí bò ni àbí ìtàlẹ́ náà la fẹ́ padà gbé sórí channel wa àbí kí ni tuntun tó ń bọ̀. iṣẹ́ wà tó ń bọ̀
iṣẹ́ wà tó ń bọ̀ tí mo ti ń pètò ẹ̀ lọ́wọ́lọ́wọ́ kọ́lọ́run kó bá wa múṣẹ́ torí gbogbo nǹkan èèyàn láti pe Ọlọ́run sí kéèyàn má ṣàṣetì ń díẹ̀ so mo ń po ìkan lọ́wọ́ kọ́lọ́run kó bá mi ṣe láìpẹ́ máa pe location tá a máa lọ. mọ́mì ẹnu iṣẹ́ náà ni ẹwà tí bàbá ìyẹn kàwú ìyẹn ọkọ yín tó fi pé mo ti bẹ́ẹ̀ ra mọ́tò ó yá o bẹ́ẹ̀ díẹ̀ o ẹnu iṣẹ́ náà ni ìgbà tó sì mọ́ sọ ni pé tí wọ́n bá ti ṣe tíátà èyí lọ́kọ ńlé ẹ tó ti ní gan wọ́n nígbé àwọn ń dàrú kí ni stake lórí ilé kí lè rí sọ sí ṣé bẹ́ẹ̀ ni bó lè ṣe manage tí yín. èmi kọ́ o èmi kọ́ God has been so faithful to me. ẹwà yìí sì pọ̀ dáadáa o tí bàbá fi gbà yín láàyè bó lè ṣe ṣe. kò kí ń ṣe mí sẹ́ Ọlọ́run ni àti ọ̀pọ̀lọpọ̀ sùúrù. látọ̀dọ̀ bàbá àbí látọ̀dọ̀ tí. láti ọ̀dọ̀ tèmi. sùúrù gidi tó ṣe òkúta jiná. tí obìnrin ò bá ní kò lè dúró nílé ọkọ ṣe tíátà. kò kí ń ṣe mímọ̀ ọ́ ṣe o. àfọlọ́hun. àfi Ọlọ́hun. sùúrù tó ṣe òkúta jiná ọmọbìnrin tó bá fẹ́ ṣe tíátà ó gbọ́dọ̀ ní. dáadáa. tí kò bá ní. tó fẹ́ nílé ọkọ. igi yóò dáná ayọ̀dànù igi yóò dáná ayọ̀dànù èwo ló fẹ́ ṣe oúnjẹ jiná. kò sí. so sùúrù gidi ni Ọlọ́run fún mi ní sùúrù mo sọ pé kì í ṣe mi Ọlọ́run fún mi ní sùúrù láti ṣe mo dẹ̀ ṣe mo tún wá ní ọkọ tó fàyè gbà mí tó nífẹ̀ẹ́ mi torí bó ṣe nífẹ̀ẹ́ mi yẹn ló jẹ́ kó nífẹ̀ẹ́ iṣẹ́ tí mo fẹ́ ṣe láì mo sọ pé nǹkan tó wù mí rè tí ò bá nífẹ̀ẹ́ mi kò ní gbà. bẹ́ẹ̀ni. so ó dẹ̀ gbà fún mi ó ní kí n lọ ṣe oníṣùwọ̀n kí n má bọmọ jẹ́. má bà mí lórúkọ jẹ́ o. mo dẹ̀ lọ síbẹ̀ mo dẹ̀ lọ ṣe títí dìsìn kò ń ṣe mí o over 45 years in marriage. 45 years márùnléláàádọ́ta. bẹ́ẹ̀ni kò ń ṣe mí o it is God and I'm still there. alhamdulilayi shukran. Olúwa ṣeun kò kì í ṣe mí rárá Ọlọ́run ni. bàbá ń kọ́. bàbá wa. alhamdulilayi shukran. pẹ̀lú ògo Ọlọ́run ẹjọ jèrè ayé kalẹ̀ ni. àmín. ẹjọ jèrè dáadáa. àmín. ẹ fi èrè ìjẹ gbogbo àwọn tó wá tara ń yàrá àwọn ọmọ ẹ jèrè wọn lágbára Ọlọ́run. tó àmọ́ mi ó wù ní ká jẹun pẹ́lú ṣùgbọ́n àwọn tẹ́rì ni wọ́n ò fẹ́ gbọ́ ni wọ́n ò fẹ́ gbà wọ́n ní kí afikini ọ̀hún kọ́ ká sọ di ọjọ́ míì ọjọ́ rẹ̀ tó ẹ̀yin tí ẹ wá káàkiri àgbáńlá ayé eléyìí náà tí ẹ fẹ́ ṣe tíátà àmẹ́yìn tí wà ń bẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ wọ́n ní kí a wà nílé ọkọ ká gbé bẹ̀ pẹ́pẹ́pẹ́ kì í ṣe èèwọ̀ ohun tó ṣeé ṣe ni ṣùgbọ́n sùúrù ni bàbá ìwà ká kó rẹ̀ níjànú kí a sì mọ́ ba ọmọ jẹ́ ká mọ́ ba orúkọ jẹ́ ká mọ́ ba tẹ̀bí náà jẹ́ tó yóò mọ̀ dá yóò mọ̀ dùn ní iṣẹ́ ìròyìn náà wọ́n ní ká ṣe sùúrù Adéròmú Kazeem ní orúkọ tèmi o ọmọọba ní Sàárẹ̀ Olú ọmọ Àjàlá Erin ọmọ Àjàlá Ọ̀sọ̀ ọmọ Ajíkànjí Adéròmú ọmọ Ọlámílékún Olúpàkó dáadáa ni o Sàárẹ̀ nílé ìyá ibẹ̀ náà nílé bàbá mi tí a bá dé Àlebọ̀ Ọ̀yà nílé olókè níbi tí bàbá mi Àlàbí ti ń ṣe àyàgbà ó dàbọ̀.